Alhamdulilayi 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 rabbil alamin ẹ̀yin tèmi alhamdulilayi asọdún ayọ̀ ẹ̀mí wa ó ṣe mí yes gbogbo lẹ́wù tá a ṣe dé àtẹ̀yí tí well lẹ́wù tí mo fi pé mo fẹ́ ṣe dé tí mi rí bí ṣe dé bẹ́ẹ̀ alhamdulilayi náà ni màá ṣe tẹ̀mí ó tún ju eléyìí lọ ẹ̀yin tèmi like July yìí is my month and keep in view for the date so ní month yìí ẹ̀yin tèmi ẹ support mi nítorí pé month mi ni èmi fẹ́ ṣe give away ni kódà ó lè má tó nǹkan o kódà kó bá mọ̀ jẹ́ èèyàn méjì àbí èèyàn mẹ́ta tí mo mọ̀ pé ó really need ẹ̀ like seriously èmi náà need help but ọlọ́run sọ wípé no matter the position you are still in that position to help somebody so kò bá jẹ́ èèyàn méjì kò bá jẹ́ èèyàn mẹ́ta yes tá a mọ̀ pé wọ́n really need ẹ̀ ẹ̀yin tèmi ẹ gbé mi lárugẹ ẹ jọ̀ọ́ yes seriously this month is my month mi ní sọ age mi fún yín o but for the actual date ẹ̀yin tẹ́ bá ń follow mi lórí Facebook of my own profile of Halima Suleiman ẹ máa rí date mi like 21st of July yes ẹ̀yin tèmi ẹ̀sùn pọ̀ o gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ́ dé àwọn ìyàwó yín wọ́n ti kó ẹ̀sùn yín wá bámbám ẹ̀sùn tó wà ńlẹ̀lẹ̀ ó ti tó 10 so a máa wá dìlẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan so bí mo ṣe wà yìí wọ́n ní kí n tẹ̀ kọ́kọ́ ṣe ná tí kí n kọ́kọ́ ṣe bẹ̀ẹ̀ tí mo ti dì pẹ̀lú eléyìí tẹ́lẹ̀ like ọkọ rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ dé but the only thing tó like láti máa ṣe ó ní ìbásùn ti fùrọ̀ ṣe mọ̀ pé mo ti dì pẹ̀lú ẹ̀rí mi ò dẹ̀ ní pẹ́ lórí tọ́pìkì yìí ìbásùn ní fùrọ̀ ó ní pé it's not okay it's not ideal like ìyẹn lè kó kòkúkò ìyẹn lè kó àrùn ìyẹn lè kó infections ìyẹn lè kó AIDS ìyẹn ìdí yẹn lè já pọ̀ ìdí yẹn ó lè já pọ̀ ìdí ẹ̀yìn ó lè já mọ́ tiwájú ó lè já sí pile like it's not okay Islamically o Christianity o wọn ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ọkùnrin tó dé láti ìlú òyìnbó tó wọ́n fẹ́ mọ̀ ṣètẹ́lẹ́yìn pẹ̀lú ìyàwó rẹ̀ ṣé àwọn nílùú òyìnbó yẹn àti bó máa yẹn ṣe wà nílùú òyìnbó yẹn ṣé ó ń bọ́kùnrin ṣe ìṣekúṣe ni ṣé ó ń bọ́kùnrin sùn ni ọkùnrin ni ìyàwó rẹ̀ ń bẹ̀rẹ̀ ni ọkùnrin ni partner rẹ̀ ni so it is a very big issue of concern so yes it's not okay ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ síbẹ̀ tí if I say it now ó máa dàbí ẹni pé ó dàbí ti tẹ́lẹ̀ tí mo kó tó bá ní ẹ́ lára kó o kígbe síta ó gbọ́dọ̀ ní ẹ́ lára ni it is not okay ọlọ́run ti Ànábì sallallahu alaihi wasallam ó ti sọ wípé ọlọ́run ní fojú rere wo èèyàn tó bá ń ṣe ìbásùn láti fùrọ̀ ìwọ ọkùnrin tó ń báyàwó rẹ̀ ṣe ìbásùn láti fùrọ̀ ọlọ́run sọ pé òun ò fẹ́ lóòótọ́ wọ́n ní oko yín níyàwó yín ẹ wà bó ṣe wù yín bẹ́ẹ̀ kò kí ń ṣe ìbásùn ju fùrọ̀ torí ó ń dùnyàn ó wà painful it's not okay it is not okay a ti sọ fún yín tó bá jẹ́ pé ojú abẹ́ gangan ṣóyè yín OBO tó bá jẹ́ pé ó open jù ni ẹ wá nǹkan ṣe sí i like something wà tó jẹ́ pé ẹ lè lò tó máa tight ìyẹn lọ bẹ́ẹ̀ èyí tí mo dídì fẹ́ discuss òun gangan ló wà wájú mi ìyàwó sọ pé òun ti wà ní Nàìjíríà for the past 3 years tóun dẹ̀ ń dúró dọkọ ó délé ní ó dé lọ́la ó délé ní tó fẹnu promise òun bọ̀ ọdún tó ń bọ̀ oṣù tó ń bọ̀ ọdún tó ń bọ̀ òun wá dé ọkọ wá dé ọkọ ò wá gbérí kò gbérí ẹ mọ mí ní kí nǹkan wọn mọ gbé ọkọ ò ní action ṣé bí mo sì ti sọ fún yín wà láìtẹ́lá kíní náà máa ń dùn yẹn ó dúró díẹ̀ ó dídí ọdún 3 ó wá dé ó wá rí kankan ṣe ìyàwó sọ fún mi nísìnyí ó ló ń lọ ní next week
síbẹ̀síbẹ̀ bá a ṣe ń sọ yìí irú ọkùnrin yẹn sìn kò mọ irú àwa báyìí pé o, irú àwa tá a fún ní àgbo kò mọ̀ pé o. Ó sì ń fi excuse you know the weather, you know the weather is hot, you know the weather is cool, you know the weather is odu, you know I am odu. Ó sì ń sọ gbọ̀nàgbọ̀nà pé weather affect ẹ̀. Ẹ jọ ẹ̀yin ẹ bá mi pàṣẹ sí, ẹ bá mi pàṣẹ sí pé kó tọ́jú ara. Like irú yín nísìnyí tẹ́ bá ti padà lẹ́mọ̀ sọ pé ìyàwó ń ṣèrànù o, irú yín lẹ́mọ̀ sọ pé ìyàwó ń ṣèrànù ẹ mọ̀ pé ó ní límìtì ibi tóbìnrin lè ní sùúrù dé. Irú yín lẹ́mọ̀ sọ pé obìnrin ń ṣèrànù. Islamically gan 4 months àti ìṣòṣe ìwọ ọkùnrin tí kankan ò ṣí ẹ́ tó dẹ̀ ní reason 4 months ló lè fún ìyàwó rẹ̀ dà, ìyàwó rẹ̀ lè fún ẹ dà 4 months ìyàwó rẹ̀ lè fún ẹ dà. Lẹ́yìn 4 months yẹn obìnrin bá ṣe anything ó wà lọ́rùn ẹ̀, á ń bọ̀sibọ́sí ó dúró díẹ̀ odidi 3 years ó wá dé ó wá bọ̀dá wá ń fẹsẹ̀ palẹ̀ ràdàràdà níwájú ọmọge, ó wá ń fẹsẹ̀ gàràgàrà níwájú ọmọge. Ṣé ìyàwó rẹ̀ wù ẹ́ ni àbí báwo? Ẹ̀yin obìnrin náà kó tó di pé mo lọ, a ní òórùn ara, ó lè jẹ́ pé òórùn ara ló fà á tí nǹkan ọmọkùnrin ẹ fi ń kú tó fi ṣiṣẹ́. Àwọn ọkùnrin míì dẹ̀ níbẹ̀ pa wọn ni wọ́n ní sọ kankan, wọ́n máa wò pé ó yẹ kó lọ tọ́jú ara ẹ̀. Òórùn ẹ̀yìn etí ẹ take care rẹ̀. Imú gan ó mọ́ ní dọ̀tí, ó mọ́ sweat tó yẹ kó máa wá di dọ̀tí. Ẹ̀yìn etí, inú etí, ọrùn, abẹ́ ọyàn, láàrin ọyàn, abíyá, ìdọ̀tí ìmọ̀ sáṣá abíyá tó yẹ pé ẹ̀ ní mo lè máa fún yín ní bad odor. Awẹ́ ìdí, ibi ìdí láàrin ìdí, ẹ̀yin onídìí ńlá, awẹ́ ìdí, ẹ̀yin onítan ńlá, itan, àwọn tan tó mọ́ ní bí line ó lè sá sí níbi kọ̀rọ̀kọ̀rọ̀, níbi tan head tó súnmọ́ ojú obo níbi àárín yẹn ó mọ́ ní like sweat tó jẹ́ kó máa wá di ìdọ̀tí tó máa wá rùn. Ṣó yé yín bẹ́ẹ̀? Ẹ̀yin nìkan wà tó jẹ́ pé ẹ máa ń ní pimples, it's not pimples like boil. Ṣó yé ó ti fọ́kù láàbọ̀, ṣó yé yín ọmọ máa fún yín ní ọ̀dọ̀ tí ò dáa. Ó lè jẹ́ pé òórùn ara bá ti pọ̀, ẹ̀yin kan sì dọ̀tí, ẹ̀yin obìnrin míì dọ̀tí tó jẹ́ pé inú ilé yín ìtọ́jú rẹ̀ láàárọ̀ ẹ ti bẹ́ sílé onílé ẹ lè help wọn. Like seriously video yìí ti lọ bí tó pọ̀ and lot of ẹ̀sùn wà nílẹ̀. This is on point by 2 using my words for this. Bye for now.